A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ àná Muhammadu Buhari ti gba àwọn ọmọ ẹgbẹ́ Progressive Governors Forum nímọ̀ràn kí wọ́n mú ìgbáyégbádùn ará ìlú lọ́kùnkúndùn ju ara wọn lọ. Buhari ṣe àpẹẹrẹ ara rẹ̀ wípé iye ọrọ̀ tí òun ní kí ó tó gba ìṣàkóso ààrẹ náà ni òun ní lẹ́yìn tí òun fi ipò ààrẹ sílẹ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ àná Shehu Garba ní Buhari ti gba àwọn gómìnà tí wọ́n yàn láti ẹgbẹ́ òṣèlú APC nímọ̀ràn nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí i ní ìlú rẹ̀ ní ìpínlẹ̀ Kaduna. Ààrẹ àná fi ìgboyà rẹ̀ hàn lórí àṣeyọrí wọn bí ó ti pè fún ìtẹ̀síwájú wọn lórí ìdàgbàsókè orílẹ̀-èdè. Buhari dúpẹ́ lọ́wọ́ ìṣèjọba ààrẹ Tinubu lórí bí wọ́n ṣe tú ilé rẹ̀ ṣe ní Kaduna. Ó fi ìdùnnú rẹ̀ hàn sí àwọn gómìnà fún àbẹ̀wò. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ nínú wọn ni òun ti bá ṣiṣẹ́, àwọn mìíràn ṣàjèjì sí i. Àbẹ̀wò yìí ń wáyé lẹ́yìn bí oṣù kan tí gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai kúrò ní ẹgbẹ́ òṣèlú APC bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú Social Democratic Party. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí BBC lédè Haúsá tí ó wáyé níbẹ̀rẹ̀ oṣù kẹta ni El-Rufai ti ní òun gba ìyọ̀ǹda lọ́wọ́ Buhari kí òun tó bọ́ọ̀dì sí SDP. Rufai ṣàlàyé wípé Buhari mọ̀ nípa bí òun ṣe kúrò ní APC, òun ṣe àbẹ̀wò sí i ní ọjọ́ Ẹtì, òun sì ti fi tó o létí ìpinnu rẹ̀ àti fi ẹgbẹ́ sílẹ̀ nítorí gbogbo ọ̀rọ̀ lòun fi ń tó o létí. Ṣùgbọ́n Buhari sẹ́ lórí ẹ̀sùn wípé òun ń ṣiṣẹ́ tako ẹgbẹ́ bí ó ti ní òun kò lè fi ẹgbẹ́ tí ó fún òun láǹfààní àti sin orílẹ̀-èdè Nàìjíríà fún sáà méjì sílẹ̀ láéláé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adámọ̀lẹ́kùn àná former chief whip láti ilé-ìgbìmọ̀ ìjọba àpapọ̀ Senator Roland Owiye ti pàdánù ìyàwó rẹ̀ ìyáàfin Helen Owiye. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde àná tí Senator Owiye fúnra rẹ̀ bu ọwọ́ lù, Helen di olóògbé lẹ́ni ọdún 71 71 pẹ̀lú ìrọ̀rùn ní ìlú Àbújá lẹ́yìn àìsàn ráńpẹ́. Roland ṣe ìrántí ìbáṣepọ̀ àwọn méjèèjì tí ó lé ní 50 ọdún bí ó ti kọ wípé Helen wọ ayé òun wá pẹ̀lú ìfẹ́ tí ó fi so ẹbí rẹ̀ papọ̀. Ó tọ́jú olóògbé ìyá òun Àgàsẹ̀ Owiye tí ó bí ọmọ 11 ṣùgbọ́n tí òun nìkan ṣoṣo fi ṣẹ́kù láàrin wọn. Roland ní gbogbo ẹbí àti ọ̀rẹ́ rẹ̀ ni ìyàwó yìí fi ìfẹ́ hàn sí tí ó sì mú gbogbo wọn wà ní ìrẹ́pọ̀. Sẹ́nitọ̀ ṣe àpèjúwe aya rẹ̀ ní ẹni tí ó níbẹ̀rù Ọlọ́run, alámòjútó gidi, ìyá àti ìyàwó gidi lọ́ọ̀dẹ̀ ọkọ, òpómúléró fún ọkọ rẹ̀, onínúure àti àlàáfíà rẹ̀. Àtẹ̀jáde ọ̀hún fi kún un wípé ọkọ, ọmọ àti ọmọ-ọmọ ni ó gbẹ̀yìn olóògbé pẹ̀lú ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí ó súnmọ́ tí olóògbé ní ipa rere nínú ayé wọn. Olùdíje du ipò ààrẹ níbi ìdíje ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú PDP Atiku Abubakar ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí olóògbé ìyáàfin Owiye. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ní igbákejì ààrẹ ìjẹta ti ṣe àpèjúwe olóògbé ní ènìyàn jẹ́jẹ́, oníwà ìrẹ̀lẹ̀ àti onínúure. Ó fi kún un wípé Helen gbé ìgbé ayé àwòkọ́ṣe tí ó ní ipa lára ẹbí, ìlú àti gbogbo àwọn tí wọ́n ṣe alábàápàdé rẹ̀. Ó wá gbà á ládùúrà kí Ọlọ́run gba ẹ̀mí rẹ̀ là kí ó sì bu òróró ìtura sí ọkàn ẹbí tí ó fi sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Governance Advisory Council GAC ní ìpínlẹ̀ Èkó ti gba dókítà Abdulazeez Adédìran tí gbogbo ènìyàn mọ̀ sí Jandor sáàrin wọn lẹ́yìn tí ó fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Iléeṣẹ́ ìròyìn náà ní ṣe ìrántí Adédìran gẹ́gẹ́ bí olùdíje du ipò gómìnà ìpínlẹ̀ Èkó láti ẹgbẹ́ òṣèlú PDP ní ọdún 2023 kí ó tó bọ́ọ̀dì sí APC nínú oṣù kẹta ọdún yìí. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ Jandor Gbénga Ògúnlẹ́yẹ fi léde lánàá ní ìpínlẹ̀ Èkó ni Adédìran ti ní àwọn
ọmọ ẹgbẹ́ GAC tí ọmọọba Tajudeen Olùsì darí gba àlejò rẹ̀. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé pẹ̀lú ìfẹ́ àti ìṣọ̀kan ni ẹgbẹ́ GAC ìpínlẹ̀ Èkó fi gba jàǹdọ̀ sáàrin wọn níbi tí a ti rí alága ọmọọba Tajudeen Olùsì àti ọmọ ẹgbẹ́ GAC olóyè Rabiu Oluwa, Sẹ́nẹ́tọ̀ Ganiu Ọlánréwájú Solomon àti Sẹ́nẹ́tọ̀ Musiliu Ọbaníkòró. Wọ́n ní ìgbàlejò yìí wáyé ní ilẹ̀ Saudi Arabia nígbà Umrah tí ó ṣe àpẹẹrẹ pàtàkì ìṣọ̀kan láàrin àwọn tí ọ̀rọ̀ kàn lẹ́nu òṣèlú ìpínlẹ̀ Èkó. Adédìran tó ń darí ẹgbẹ́ Lagos for Lagos Movement ti fìgbà kan rí jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC kí ó tó bọ́dé sí PDP. Ní báyìí ni ó ti padà sí ẹsẹ̀ àárọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-iṣẹ́ ààrẹ ti tọrọ àforíjì lórí àṣìṣe níbi àkọọ́lẹ̀ ipò tí wọ́n yọ̀ǹda láti fi fèsì sí ẹ̀sùn wípé ààrẹ Bọ́lá Tinubu rólé apá kan dápá kan sí. Ìròyìn jábọ̀ wípé ìyànsípò tí ààrẹ ṣe ti dá awuyewuye sílẹ̀ bí àwọn olóṣèlú ẹgbẹ́ alátakò ṣe fi ẹ̀sùn kàn án wípé ó ń ṣe ojúsàájú pẹ̀lú àwọn tí wọ́n jọ wá láti ẹ̀yà kan náà. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise ni aṣòfin tó ń ṣaṣojú Gúúsù Borno láti ẹgbẹ́ òṣèlú APC Ali Udome ti fi ẹ̀sùn kan ààrẹ wípé ó tàpá sí àṣẹ òfin ìjọba àpapọ̀ lórí ìyànsípò. Udome ní òun pinnu àti pe àkíyèsí ààrẹ sí ìyànsípò tí ó ṣe àpèjúwe rẹ̀ ní lopsided appointment nítorí gẹ́gẹ́ bí aṣòfin òun ní ẹ̀tọ́ láti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ààrẹ bí ó tilẹ̀ jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú kan náà ni àwọn ti wá. Láti fèsì sí ẹ̀sùn yìí ni iléeṣẹ́ ààrẹ fi yọ̀ǹda àkọọ́lẹ̀ orúkọ àwọn tí ààrẹ Tinubu yàn sípò àti ẹkùn tí wọ́n ti wá. Àkọọ́lẹ̀ yìí ṣe àfihàn wípé Tinubu yan ènìyàn 29 láti gúúsù ìwọ̀ oòrùn ẹkùn tí òun fúnra rẹ̀ ti wá, 35 láti àríwá ìwọ̀ oòrùn, 22 láti gúúsù gúúsù, 16 láti gúúsù ìlà oòrùn, 25 láti gbùngbùn àríwá àti 24 láti àríwá ìlà oòrùn. Ṣùgbọ́n ó ṣe àfihàn wípé àkọọ́lẹ̀ yóò kún tó nítorí orúkọ àwọn tí wọ́n ṣe gbòógì láti ẹkùn tí ààrẹ ti wá ò jẹyọ bí orúkọ olórí òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà ṣe sọnù nínú àkọọ́lẹ̀ túbọ̀ ṣe àfihàn tí ó tako ìṣèjọba ààrẹ Tinubu nítorí àkọọ́lẹ̀ fi ojú hàn wípé ẹkùn gúúsù ìlà oòrùn kò ní àkọọ́lẹ̀ tó pọ̀ nínú ìṣèjọba Tinubu. Bí àkọọ́lẹ̀ yìí ṣe dá awuyewuye sílẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti alukoro Sunday Dare fi tọrọ àforíjì lórí àṣìṣe inú àkọọ́lẹ̀. Dare ṣàlàyé wípé àwọn ti ṣe àkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe inú àkọọ́lẹ̀ ìyànsípò kí wọ́n dáríjì wọ́n láìpẹ́ àwọn á pèsè àkọọ́lẹ̀ mìíràn. Ó wá dúpẹ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n Dare kò ṣàlàyé ìdí tí orúkọ Gbàjàbíàmílà ò ṣe jẹyọ nínú àkọọ́lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kẹ́mi Olúnlọ́yọ̀ tí í ṣe ọmọbìnrin gómìnà àná fún ìpínlẹ̀ Ọ̀yọ́ olóògbé Victor Ọmọlólú Olúnlọ́yọ̀ ti sọ gbangba wípé òun kò tẹ́wọ́ gba ìbánikẹ́dùn tí wọ́n fi ránṣẹ́ sí i lórí ìpapòdà bàbá rẹ̀ tí ó di olóògbé ní ọjọ́ Àìkú ọjọ́ 6 oṣù kẹrin. Ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ yìí gba Facebook lọ ní àná láti ṣe àfihàn ìṣẹ̀lẹ̀ tí ó ní ipa lára ẹbí olóògbé kí ó tó jáde láyé. Ó ní òun yóò ṣe àfihàn fídíò ikú bàbá rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ TikTok. Òun kì í ṣe ẹbí Olúnlọ́yọ̀ mọ́. Òun sì ti sọ ní ọdún 2024 wípé òun kò ní padà sórílẹ̀-èdè Nàìjíríà kódà àwọn òbí òun ìbá kú. Nínú àfihàn fídíò mìíràn lẹ́yìn èyí ni Kẹ́mi Olúnlọ́yọ̀ ti ṣe ìrántí ìṣẹ̀lẹ̀ tí ó sì da ẹ̀bi ru olóògbé bàbá rẹ̀ wípé òun ni ó ba ẹbí jẹ́. Ó ní fún ìdí èyí òun kò gba ọ̀rọ̀ ìbánikẹ́dùn lọ́wọ́ ẹnikẹ́ni. Kí ẹni bá fẹ́ fi ìbánikẹ́dùn ránṣẹ́ lórí ikú bàbá rẹ̀ lọ sórí ẹ̀rọ alátagbà ẹbí tàbí Facebook ẹbí. Kẹ́mi ní ènìyàn méjì ni bàbá òun jẹ́. Ọ̀tọ̀ ni ìwà rẹ̀ sí àgbáyé, ọ̀tọ̀ ni ìwà rẹ̀ sí ẹbí, ṣùgbọ́n òun jìnnà sí ààyò rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí.
Aya òṣèré olóògbé Junior Pope, Jennifer Awele ti ṣe ìrántí ọkọ rẹ̀ bí ó ti pé ọdún kan tí ó di olóògbé. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Jennifer ti rántí ìrora àti ìbànújẹ́ tí ó wáyé látàrí pípàdánù ọkọ rẹ̀ láìpẹ́ ọjọ́. Junior Pope àti àwọn mìíràn ni wọ́n ré sínú odò Anam ní ìpínlẹ̀ Anambra bí wọ́n ti ń padà bọ̀ láti ibi wọ́n ti lọ ya eré sinimá tí Adam Malouk ṣètò rẹ̀ ní ọjọ́ 10 oṣù kẹrin. Oríṣiríṣi ọ̀rọ̀ ìtàbùkù ni Luke gbà látàrí bí ó ṣe kọ̀ àti pèsè ohun èlò ìdáàbòbò ẹ̀mí tí ó yọrí sí ikú wọn. Jennifer ṣe àpèjúwe ìrìnàjò ọdún kan ìpapòdà ọkọ rẹ̀ ní ìnira tí kò ṣeé fẹnu sọ. Ó ní ọjọ́ kan kò lè kọjá láì ṣe ìrántí Junior Pope àti ìfẹ́ rẹ̀ sí ẹbí. Jennifer ní ó nira láti dúró ṣinṣin pẹ̀lú bí ìgbé ayé wọn ṣe pín lọ́tọ̀ọ̀tọ̀. Ọkàn òun ṣì wúwo síbẹ̀, kò sí iye ọ̀rọ̀ tí ó lè dí àlàfo tí ó ṣí sílẹ̀, ṣùgbọ́n àwọn gbé ojú wọn sókè fún okun àti ìtọ́ni. Ó ní òun kò tíì ní ìdáhùn sí ìbéèrè àwọn ọmọ rẹ̀ nítorí gbogbo ìlérí ọjọ́ ọ̀la rere tí ó ti ṣe fún àwọn ọmọkùnrin rẹ̀ ló ṣì wà lókun àyà wọn. Ó wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó dúró tì wọ́n. Ó ní ẹnu kò lè ṣàlàyé ìmoore wọn sí ìfẹ́ àti àtìlẹ́yìn wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Òṣèrébìnrin Ìyábọ̀ Òjó pẹ̀lú ọmọbìnrin rẹ̀ Priscilla ti ṣe àbẹ̀wò sí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì láti lọ fún un ní ìwé ìpè sí ibi ayẹyẹ ìgbéyàwó tìbílẹ̀ ọmọ rẹ̀ Priscilla àti olólùfẹ́ rẹ̀ ará ilẹ̀ Tanzania Juma Jux. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Ìyábọ̀ Òjó ti fi ìdùnnú rẹ̀ hàn bí ó ti ní bí ẹni ọ̀wọ̀ jùlọ ní Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni Àdìmúlà Ifẹ̀ Royal Father of the Day bá ti bu ọwọ́ lu ìgbéyàwó, kí onítọ̀hún mọ̀ wípé ìgbéyàwó ọ̀hún ti lóyin, ó ti ládùn, ó ti ní ìbùkún, kí ọba túbọ̀ pẹ́ lórí èèpẹ̀. Síwájú àkókò yìí ni tọkọ-tìyàwó ti ṣe ìgbéyàwó nílànà Mùsùlùmí ní ọjọ́ 7 oṣù kejì, kí ìgbéyàwó kóòtù tó tẹ̀lé ní ọjọ́ 13 oṣù kejì ní ilẹ̀ Tanzania. Ìgbéyàwó tìbílẹ̀ ní Nàìjíríà ni wọ́n fi sí ọjọ́ 17 oṣù kẹrin láti fi ṣe àṣekágbá ìdàpọ̀ mímọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.